Hello, ẹ káàbọ̀ sórí ètò. Ẹ jẹ́ bá wa gbọ́wọ́ lè ṣẹ́rílẹ̀ tí mo gbé wá yìí, ó lẹ́tíkẹ́. Ẹ máa wò pé orí bó lẹ́tírí Lady K, bẹ́ẹ̀ ni orí àṣeyọrí ọmọ Yorùbá TV. Àṣeyọrí ọmọ Yorùbá TV ló jẹ mí lógún, ló ń ṣe kókó. Ṣé wá rí prógrámù tí mo mú wá yìí? Ẹ jọ̀ọ́ torí Ọlọ́run bẹ́ bá ṣe ń wò, ẹ bá wa share. Ọ̀rọ̀ tó ní agbára ni, àṣírí tó nípọn, ọ̀rọ̀ tó mú yes. Ẹ má bínú, mo ń try láti bá wọn build the page yẹn ni, and the more I build the page, the more I create more awareness. Mo sọ fún yín pé any iṣẹ́ tẹ́ bá fẹ́ bẹ́ẹ̀ mi, when it comes to Yorùbá nation, I'm always available. Bẹ́ẹ̀ wá ṣe ń wò yìí, ẹ bá mi subscribe sí YouTube channel Àṣeyọrí ọmọ Yorùbá. Ẹ wá bá mi share program tẹ́ ń wò yìí. Ẹ jẹ́ kó wọ ìgboro ayé lọ ní kọ́mọkọ́mọ. Tá bá ti wá ṣe kí tá bá ti gbé program tán, àwa polówó ọjà. Gbogbo tá bá ti polówó tẹ́ bá ti need ẹ pè mí lórí WhatsApp number mi. Ojú ò ní tì wá, mi ò ní wá yín tì. Ó yá, ẹ bá wa ká lọ, ẹ jájọ débẹ̀. Ire o. Fúlàní ò bá yín ṣeré o. Wọ́n fẹ́ pa wá láti gba orí ilẹ̀ wa ni. Bó ṣe ń pa wá tó ń gba orílẹ̀-èdè wa. Làwọn ọmọ yánmẹ́rin náà ń lọ alẹ̀, náà ń gba gbogbo ẹ̀ lọ́wọ́ yín tẹ́ ń ta fún wọn. Ẹ̀yin ọmọ Yorùbá níbo lẹ́wà tẹ́ kọrí sí? Ṣọ́ọ̀kùn yín lóorun ni. Ńgbà tí kì í ṣe pé ẹ mú tramadol tẹ́ ẹ wà lórí kòlóòsì. Tí kì í ṣe pé ẹ ní Parkinson disease. Ẹ wo bó ṣe sọ ìlú dà mọ́ yín lórí. Pàápàá jùlọ ẹ̀yin tẹ́lẹ̀ wà lẹ́kọ̀ọ́. Èkó ti di dẹkúdà àti Fúlàní ni àti yánmẹ́rin ni àtàwọn wèrè tó ọmọ táwọn ọmọ tó ti wá ní Sahel. Wọ́n ti fèkó ṣe lé Èkó ti rùn, wọ́n ti tọ̀tọ̀tọ̀, wọ́n ti ṣuṣuṣu sẹ́kọ̀ọ́. Wọ́n jẹ́wé mọ́ínmọ́ín kan sọ sójú títì. Wọ́n sọ wá dolóòrùn. Èkó wa bìtẹ̀ wọ́n bá wa o. Kọ lẹ́tà sí wọn, àwọn náà torí burúkú wọn, ẹsẹ̀ méjì ò sí wọn wá o. Wọ́n wá débẹ̀ tán wọ́n lẹ́kọ̀ọ́ rùn. Ó ń láti rùn torí pé lóòrùn ni wọ́n. Èkó dàbí London ni o. Àwọn náà fẹ́ fi orí burúkú tí wọn, òórùn wọn, ìdọ̀tí wọn, wọ́n fẹ́ fi ba Èkó jẹ́. Ìyẹn ò tiẹ̀ wá dùn mí. Bí ẹni pé lórí ilẹ̀ baba ńlá baba yín, baba wa, Fúlàní ń wọlé ní mẹ́sàn-án mẹ́wàá, wọ́n ń pa wá. Ẹ̀yin ará mi ó ti sú mi ká máa ké o. Ẹ wo ojú mi dáadáa. Mi ò wá sí ìbàyí láti wá mú yín lọ́wọ́ dání. Mi ò wá láti wá fún yín ní handkerchief. Mo wá láti bí ìbàyí láti wá kì í láyà. Pàápàá jùlọ ẹ̀yin fámásì tẹ́ ń gbin nǹkan ọ̀gbìn. Tí Fúlàní ń dá màálù wọnú oko yín tó ń jẹ. Tẹ́ wá ń ké, tẹ́ ń pawọ́, tẹ́ ń pèjọba. Ìjọba wo lẹ fẹ́ pè? Ìjọba bàbá Tinubu Jagaban. Oníkòmọkòtọ́. Bàbá Jan tó ti bá Fúlàní jẹ, tó ti bá wọn mú, tó ti bá wọn múlẹ̀. Bàbá Tinubu kan ti gbàbọ̀dẹ̀ fún yín, wọ́n ti gbójú wọn. Wọ́n ti gbójú wọn sápọ̀ ọ̀tún sápọ̀ òsì. Ọ̀kan ṣètì lọ ń wò, wọn ò rí wa o. Bàbá Tinubu ò rí wa, kò rí ẹ̀yin ọmọ Yorùbá. Wọ́n mọ̀nì. Wọ́n ṣe máa dúró sórí àpèrè yẹn ní 2027. Òun ni bàbá Tinubu ń dù. Nítorí náà ni ọ̀rọ̀ wọn àti wèrè Wike ló ṣe wọ̀. Wọ́n fẹ́ gba Rivers by túláàsì. Nítorí náà lọ́rọ̀ wọn àti Akpabio, Satan Will Akpabio ló ṣe wọ̀. Wọ́n fẹ́ make sure gbogbo nǹkan bá gbé lọ sí Senate. Ní kọ́ lórí burúkú Akpabio ọmọ àlè ọmọ olè. Ọmọ ẹlẹ́kẹ̀ẹ́ pọ́pọ́ọ̀fù kó máa rọba stamp fáwọn. Nítorí náà lọ́n ṣe gbé Mudashiru Ọbaṣá síbẹ̀ kan win Èkó fún wọn. Because in the last election bàbá Tinubu ò win ní Lagos o. Lóòótọ́ wọn kì í ṣọmọ Lagos. Wọ́n ti ra Tinubu, wọ́n ti gbin dání, ṣùgbọ́n wọn sọmọ Lagos. Ìyá mọ iye ọmọ tó bí. Ṣùgbọ́n yẹ kọ́ ni mo bá wá. Àwa tá ń pariwo tá ń ké mẹ́sàn-án mẹ́wàá. Tí Fúlàní bá ti ṣe wá lọ́ṣẹ́, ẹ̀yin ni mo fẹ́ bá sọ̀rọ̀ o. Brigadier or Colonel or General T.Y. Danjuma ó di ẹ̀mejì tó ń jáde. Gbogbo ẹ̀mejì tó dẹ̀ ń jáde ó ń kìlọ̀ fún gbogbo wa ní lọ́gúnlọ́gbọ̀ pé kẹ́ lọ dira ká fèsì Fúlàní fún ara wa. Pé ká bá dúró de ìjọba DSS, ìjọba Jagaban, Jagabandit, Jaga rubbish, Jaga madness. Ó ní one by one ní Fúlàní máa pa wá. Ẹ̀yin ará mi etí yóò di o. T.Y. Danjuma kì í ṣe Yorùbá o, kò kì í ṣe ọmọ Ìgbò o, Haúsá ni o, àbí kò náà jẹ́ Fúlàní. But kò lè jẹ́ Fúlàní kó máa tọ́kẹ̀ kéèsì Fúlàní. Ọmọ Haúsá. Tí ò bá jẹ́ ọmọ Haúsá jẹ́ ọmọ Benue, ọmọ Jos. Ó ní ká dìde. Ẹ̀yin ará mi. T.Y. Danjuma ó ní ká dìde ká bára wa. Ká jẹ́ kó ní wá fa kókó fèsì Fúlàní ká bá wọn fa wàhálà. Wọn ò lè máa wá pa wá lórí ilẹ̀ wa. Ká máa wò bí dàdá ń dídí. Ká máa wò bí súpó. Ká máa wò bí mùmú.
ká máa jábọ́ sí bàbá Tinubu tí Simon bá jà bí bàbá Tinubu wà lórí kólóòsì mi ò mọ̀ bí wọ́n wà lórí kọ́dínì mi ò mọ̀ bí bàbá Tinubu wà lórí tramadol mi ò mọ̀ ṣùgbọ́n gbogbo nǹkan tí bàbá Tinubu bá wọ́n bá wà lórí wọn a gbọ́dọ̀ tẹ́tí sí wọn o bàbá Tinubu ò ní nǹkan kan ṣe ju pé kán fẹ́ wà lórí àpèrè yẹn kán máa gbádùn àtàwọn àti Ṣèyí tẹ́ bá tẹ́ ń sọ̀rọ̀ Ṣèyí gan lára bàbá Tinubu nídìí láti lọ ṣe DNA because ọmọ yẹn ọmọ àlè ni ẹ wo orí ẹ̀ kẹ́ńbíkẹ́ńbí orí ojúku ó dàbí orí ojúku ojú mẹ́go ojúku wọ́n ní ìyá ẹ̀ ti bójúku ṣiṣẹ́ bàbá Tinubu ọjọ́ lọ ṣe DNA kó má jẹ́ pé gbogbo owó búlíọ̀nù tẹ́ jí ọmọ kòbòkòbò lẹ́ máa gbé fún ọmọ kòbòkòbò ló máa jogún yín ṣé bẹ́ẹ̀ jẹ́ àwọn Yorùbá lówó ni wọ́n ní ẹni jí èèyàn kan máa gbà àwọn ọmọ kòbòkòbò ló máa gbà lọ́wọ́ yín ṣe yí yín ẹjọ́ lọ ṣe DNA kẹ́ make sure pé ti yín náà kó má jẹ́ pé ojú mẹ́go ojúku tí ìyá ẹ̀ bá ṣiṣẹ́ ló ta yín lọ́rẹ ẹ máa ṣiṣẹ́ níṣẹ́ gbogbo ẹ̀yin tẹ́lẹ̀ fẹ́ dúró lé ọmọ Yorùbá lọ́rùn one way or the other ẹ máa ṣàgbákò lọ́tún lọ́sì àjálù ọmọ ajábá yín tẹ́ ẹ̀dẹ̀ ní mọ̀bí tó ti ń wá òun nìyẹn o bàbá Tinubu ọwọ́ ni mo fún yín yẹn o ẹ lọ ṣe DNA ṣe yí ọmọ yín ọmọ àlè ní ọmọ àlè wọ́n ní ìyá ẹ̀ bá ojúkú ṣiṣẹ́ mi ì mọṣẹ́ tó bá ojúkú ṣe o ẹ lọ ṣe DNA fún kẹlẹ̀ make sure kó má jẹ́ pé gbogbo ìgbésílẹ̀ ayé yín tẹ́ fi over 60-50 years jí ọmọ Ìgbò ló máa jogún ẹ̀ nígbà tẹ́ bá lọ tán lọ́ máa pìntàn fún pé bàbá ẹ̀ ò kì í ṣe Tinubu o ẹ̀yin bàbá oníkòmọ́kòtò alẹ́ ti ṣiṣẹ́ sẹ́ẹ̀ ẹ má ṣiṣẹ́ ní àfi tẹ́ bá fi àwọn ọmọ Yorùbá lọ́rùn sílẹ̀ kẹjẹ́ ká lọ sórí ilẹ̀ wa ká lọ sórí ire tọ́lọ́ ń pè wá olóríire lọ́ pè wá amòye lọ́ pè wá ẹ fẹ́ sọ wá di dàdá dídín ẹ fẹ́ sọ wá di apọ̀dà tí ìwà ìdájú máa wá ń kẹ́gbẹ́ fún wa lọ́tún lọ́sì ó ní ẹ dìde kẹ́ bá Fúlàní jà tẹ́ ẹ bá wọn jà òṣìṣẹ́ ọwọ́ ni wá bọ̀tọ́ máa ń yọ wá ní kọ̀ọ̀kan àníṣe gbálẹ̀ mọ́ Fúlàní fẹ́ pa wá kó gba ilẹ̀ orí ilẹ̀ bàbá ńlá bàbá wa ní wọn ò dẹ̀ kíá wọn ò kíá káyìí lẹ́yìn àmàdọ̀sán wọn á pa anybody ní Fúlàní gbé ṣe rí pé láàrin ọ̀sẹ̀ méjì ló ń gbé Abdulraif Adéníjì APC honourable wọ́n ti gbé Abdulraif Adéníjì APC ní o ọmọ Yorùbá ní o ọmọ ìsìlámù ní o kò ń ṣe kìrìsìtẹ́nì kò ń ṣe ìsìlámù bíi tiwọn ní o ọmọ mùsùlùmí bíi ti Fúlàní ṣàlọ́ láwọn àwọn gbé ògidì ìsìlámù dání Abdulraif ṣé Joseph nìyẹn àbí Jeremiah nìyẹn ọmọ Yorùbá ẹgbẹ́ wọn ti wá gbé láti January 26 wọ́n tẹ̀ ti pa wọ́n gba 50 million lọ́wọ́ APC lẹ́yìn tó ń dùnmọ̀ dírà wọ́n wá pé APC ní April 10 ẹ má ṣe ìyọnu àti bá yín pa ẹ wá gbókùn mi ṣé ń tẹ́fẹ́ tẹ̀bàtì lọ́rùn nìyẹn tẹ́ bá fún wọn lówó tí ò bá sí pé amukú mẹ́kọ̀ọ́ tiẹ̀ ní wá ẹ̀kíní ẹ̀kejì tó ti gba ránṣọ́ ọmọ yẹn ká sọ pé tó hell ẹni tó bá máa kú máa kú ẹni tó bá máa kú máa kú àṣọ kọ́bọ̀ mọ́ kó ní kóńdó gbé kóńdó kó ní kù mọ́ gbé kù mọ́ káláṣẹ gbáṣẹ kọ́lọ́fọ̀ gbọ́fọ̀ ẹ máa talẹ̀ ẹ máa talẹ̀ ẹ máa jẹ gbèsè ẹ máa yáwó ẹ máa ṣe GoFundMe fún Fúlàní àwọn stupid foolish people àwọn máa pànìyàn babalá bàbá wọn mọ́dẹ́rà ní Uthman Dan Fodio àwọn ń ké bí ọmọ kékeré tó gba búrẹ́dì lọ́wọ́ ẹ̀ àwọn ń ké fún Fúlàní ẹ̀yin ọmọ Yorùbá ẹ dìde káyé ṣe bí amukú mẹ́kọ̀ọ́ nínú igbó yín ibi tẹ́tí ń sin nǹkan ọ̀bẹ̀ ẹ dá Gamalin 20 sílẹ̀ tí màálù Fúlàní bá jẹ́ kó lọ kú dànù ń tó bá máa ṣẹlẹ̀ ló máa ṣẹlẹ̀ o lẹ́yìn tó máa jẹ yín ní ọ̀gá ẹ̀yìn tán wọ́n á tún bá ìyàwó yín sùn wọ́n á tún pa ẹ̀yìn ta ló wá ń lù sí ṣáàtìyà wèrè ní àbá ti ya múgùn lórí ilẹ̀ baba ńlá baba yín lọ́wọ́ á fi kẹ́tẹ́kẹ́tẹ́ wá dó ìyá yín ó yẹ kẹ́ fi ẹṣin lọ pa ìyá wọn ni tí Fúlàní bá pa mẹ́wàá nu yín ẹ lọ sí enclave wọn kẹ́ lọ pa 70 ìlọ́po lọ́nà méje ní Bíbélì wí ẹni tó bá jà yín lólè wọ́n ní kó sọ ní ọ̀nà méje ẹ multiply iye èèyàn tó pa by 7 kẹ́ lọ síbi tó lórí burúkú wọn wà kẹ́yìn lọ pa wọn ń tó bá máa dà ló máa dà ogun Israel tí Hamas ń ṣẹlẹ̀ ọ̀run òwò torí náà kí wọ́n sọ pé kò sẹ́ni tó gbógun ẹni tó bá gbógun wọn bá tí ò bá lè dẹ́gun padà ọ̀lẹ́ díẹ̀ Fúlàní ti gbé ogun wọlé wá bá wa àwọn ṣẹ́wọ́ pẹ́ẹ́pẹ́ ṣọ́ọ́rọ́ wọn ló gbàlagbọ̀ ọ̀dẹ ni abẹ́ ti jẹ́ màálù Fúlàní wọ́n ti fi gbayè lórí wa ni a ṣe wá ń ṣe bí amukú mẹ́kọ mi ò wá lẹ́nu láti wá kẹ́dùn kankan
mo fẹ́ sọ fún yín pé tẹ́ bá mọ̀ tẹ́ ń ṣe ẹ jẹ́ jáde sí ọ̀rọ̀ ara yín kó ní kóńdó yín mú kóńdó kó ní kùmọ̀ yín mú kùmọ̀ ẹni tó láṣẹ lẹ́nu kó fọ̀ ẹni tó lọ́gẹ̀dẹ̀ lẹ́nu kó máa fọ̀ tí Fúlàní bá ti ń wọrí ilẹ̀ yín tó ń jẹ oko yín kó máa ṣubú kó máa kú dànù tóun gbọ́ngàn bá tẹ̀ kẹ́ni fantasy ti tẹ̀lẹ́sẹ̀ tẹ́ bá dúró de bàbá Jagaban tẹ́ ń dúró de àwọn DSS tó ti complicity tó ti compromise tó ti collude pẹ̀lú Fúlàní apàyín one by one GMO genetically modified organism ló máa gbò sórí ilẹ̀ yín wọ́n ti ń gbé bọ̀ wá bá yín o ẹ̀yin fámà Nàìjíríà ẹ̀yin ọmọ Yorùbá ògidì tẹ́ jẹ́ farmers nítorí náà ló ṣe ń pa yín fún Fúlàní òkíà olórí burúkú wọn máa fùtọ̀ fọ́rí ń tán bá rí ló ń jẹ ọmọ ẹranko ni wọ́n àtàwọn àtẹranko wọ́n tó ń jẹwé wọ́n tó ń jẹ gíráàsì wọ́n bá jẹ tán wọ́n bá wọn sùn tán bá ṣe tán ìtọ̀ màálù ló fi ń fọ́rí ṣé àwọn tẹ́ fẹ́ gbà láyè kan sọ lé ayé yín di korobá nìyẹn wọ́n sọ di kọlọbọ wọn kíá àwọn ọmọ ọ̀ràn kíran àwọn ọmọ tán lóríkì tán nídìílé tó ti wá àwọn lẹ́fẹ́ gbà láyè ṣé àwọn Fúlàní olórí burúkú àfitọ́ fọ́rí abá màálù sùn lẹ́fẹ́ gbà láyè wọ́n wá jókòó yẹn máa ké wọ́n ní kẹ́ wọ́n gamalẹ̀ 20 síbẹ̀ kí Fúlàní kó fi màálù ẹ̀jẹ̀ kó kú dànù ṣé ní tó ló ṣẹlẹ̀ lódò tára sán tó pa wọ́n ẹ bẹ̀rẹ̀ sí ní pé ara kí Ṣàngó oníkòsókò dìde kó jó wọn bí gúgúrú I don't care anymore n tó bá máa dé kó dé àwa tá bá máa kú àwọn tó máa kú àwa máa yè ẹ dìde ẹ̀yin ọmọ Yorùbá gidi tẹ́ ẹ fi ọwọ́ òsì wọlé bàbá yín ẹ dìde kẹ fèsì Fúlàní ò lórí méjì o Fúlàní ò lórí mẹ́ta o Fúlàní ò lápá mẹ́fà o méjì tọ́lọ̀ fún wa ló fún Fúlàní ẹ dìde ẹ má jẹ́ kí Fúlàní sọ yín dolòṣì ẹ dìde o ẹ dìde kíkíyá ní tàkàtìkà ẹ dìde ẹ̀yin ọmọ Yorùbá ògidì ẹ dìde àánú ṣe mí pé a rò pé a ní gọ́fàmẹ́ǹtì ṣé Tinubu wà ní gọ́fàmẹ́ǹtì iná ń jó lórí òrùlé Nàìjíríà Tinubu kọ́sẹ̀ òsì méjì wọ pléènì ó lóun lọ sí France láti lọ gbatẹ́gùn ibẹ̀ ló ti fẹ́ lọ decide ní tó ń ṣẹlẹ̀ nílùú ẹ̀ ṣe rí i pé amukú mẹ́kọ̀ọ́ ni àgbà òde àgbàlagbà ó wá lọ France nìyẹn Emmanuel Macron ó gba Egypt lọ yẹn ni pé mi ò fẹ́ rí ìgbẹ́ ẹ̀ láàtọ̀ Ọlọ́run má ṣe bàbá Tinubu lágbà àyà àgbà òde àgbòpọ̀nù Macron ò tó ṣe yí ọmọ wọn o ọmọ àlè tó ń gbé sẹ́yìn tó láwọn bímọ Macron kò tó ṣèyí Tinubu tó bá ju ṣèyí lọ kò tó Fọláṣadé òjò ọmọ wọn o bàbá Tinubu wọ́n ń gbọ̀n lé Macron bí ẹyẹ tójò ti pa wọ́n ti sọrí ìlú kodò wọ́n wá ń ṣe bí afọ́fun agbétọ̀gbému bí àwọn náà tẹ̀ ti mú ìtọ̀ pẹ̀lú Fúlàní kò sẹ́ni tó mọ̀ bọ́tẹ́yìn ẹ̀yin àgbẹ̀ tẹ́ ń supply oúnjẹ fún lù ẹ má dákẹ́ kẹ́ máa pariwo kẹ́ máa ké o kẹ́ máa tẹ́wọ́ pẹ́pẹ́pẹ́ ẹ ṣe nǹkan sórí ilẹ̀ yín nǹkan tẹ́ bá mọ̀ tó lè dá Fúlàní lágara ẹ lọ ṣe o tí ẹ bá lè pa 1000 màálù ẹ pa wọ́n dànù tó fi ń barí eyín jẹ́ nìyẹn ẹ̀yin náà ẹ wá bẹ ṣe máa báyé Fúlàní jẹ́ Fúlàní òkíà kẹ́dọ̀lọ́sì Fúlàní òkíà kẹ́ commit suicide as long as nǹkan tó ń fẹ́ ṣe yẹn tó bá ti lè ṣe òkíà Fúlàní ọ̀dẹ̀ kíá tó ń bá pa yín ní gbogbo ọmọ kó pa yín náà kó gbalẹ̀ yín ń tó ń ṣe nìyẹn o Bàlá Mohammed bí Mohammed Bàlá ni ó jáde ó ní gbogbo Fúlàní ibi tó máa ti lọ nílé wọn o so wọn á wá sórí ilẹ̀ yín wọn ní ibẹ̀ làwọn fẹ́ dúró sí ẹ̀ẹ́dẹ̀ nílé ṣe nǹkan kan á jẹ́ pé ògidì ọmọ àlè ni wá tá a bá lè fún Fúlàní a run for their money a run for their cutlass and their sword tó bá yọ sword sí yẹn náà yà kẹ́ sí wọn n tó bá máa ṣẹlẹ̀ ní kó ṣẹlẹ̀ it's enough about this crying like a cry baby ká ní Fúlàní táwọn ń gbà ní Megadi ní Fúlàní 20-25 years ago à ń bọ́ sọ sí wọn lọ́rùn ni alákìísà ni wọ́n àwọn tó rọ́ jẹjẹ ọmọ Yorùbá lágbára wa o àwa lọmọ aládé ọmọ olóye ọmọ onírùkẹrẹ àwa lọlọ́gbọ́n àwa lọ́lọ́run fún gbogbo ẹ̀kẹ́ ẹ wá fẹ́ ká capitulate ká gbé gbogbo ẹ̀dẹ́ Fúlàní lọ́wọ́ torí pé Fúlàní mọ̀bẹ̀ dání tọ́ba mọ̀bẹ̀ dání ẹ má dáadáa ní ẹ sọ̀rọ̀ òdì sílẹ̀ kí lè gbé wọn mì ẹ Gamalin 20 sílẹ̀ kí Fúlàní màálù kó jẹ́ kó kú dànù ẹ pé àrá ẹ pé Ṣàngó Olúkòso kó sọ̀kalẹ̀ kó pa gbogbo màálù wọn káwá wò bóyá
wọ́n lórí méjì káwò bẹ́ Fúlàní ó lẹ́nu méjì káwò bẹ́ Fúlàní ẹsẹ̀ mẹ́rin lọ ni ẹ̀yin ará mi ẹgbọ́ ni ó ń ṣọmọdé lórí ilẹ̀ yìí mo mọ̀ gbà tí mo ń lọ sí skúlù ní ọmọ ọdún 4 méje tí ìyá mi ò tẹ̀lé mi tí mo ń lọ fáńdáfáńdá ní Marina lẹ́kọ̀ọ́ ní Broad Street èèyàn kọ́kọ́ ò gbé mi o mo ń lọ mo ń bọ̀ bí ṣe fẹ́ ni o tí mo fi jáde léèwé wọn ò bí bàbá ńlẹ̀ nìkan kan rí kó pàdé mi lọ́nà kó lóun fẹ́ gbé mi gbé tani àti tani níbo ṣùgbọ́n nísìnyí lè lọ́mọ ọdún 10 kó lọ jáde kó lọ ra búrẹ́dì wá Fúlàní ti gbé àwọn agbésùmọ̀mí ti gbé sá lọ àwọn máa pè yín kẹmú 50 million wá sọ pé dáńbùrú bákà yín 50 million kọ́ 50 trillion ni ń tẹ́ bá fẹ́ ṣe kẹṣe ká nígbà tí ń ṣèyàn fún ọ láti bí ọdún 2-3 sẹ́yìn wọ́n ti jáwọ́ nínú bísínẹ́sì wọ́n tó bá bẹ̀rẹ̀ 50 million a máa gbé 100 million ta a máa ṣe GoFundMe inú Fúlàní a máa dùn pé wà wọ́n àpọ̀dà ṣàpàdà ní wáṣà àbá fẹ́ jẹ́ kí ọmọlúwàbí wa kó gorí odó ọmọlúwàbí wa láti gorí odó ni o a gbà pé ọmọlúwàbí ni wa a gbé ojú wa fún ẹkùn a gbà tí ẹkùn dání ní tó bá máa dé kó dé Hamas àti Israeli wọ́n ti ń bára wọn pọ̀ láti bí ọdún kan àbọ̀ ṣé ọ̀run jábọ́ ni ọ̀run ò jábọ́ kí ló wá fún yín ní impression pé tí àwọn àti Fúlàní bá kó sí ọ̀run máa jábọ́ tọ́run bá dẹ̀ máa jábọ́ kó jábọ́ iṣẹ́ tọlọ́run nìyẹn kì í ṣàwà tọ́run bá máa jábọ́ ẹ jẹ́ kó jábọ́ Fúlàní lórí méjì sẹ́ẹ̀ Fúlàní ò lè wá sórí ilẹ̀ bàbá wa kó lóun máa gbalẹ̀ lọ́wọ́ wa àfi tó bá jẹ́ pé ọmọ àlè ni wá àyàfi tó bá jẹ́ pé ọmọ àlè ni wá tá a bá kí n ṣọmọ àlè tó jí ọmọ kan ni wá we need to face them and face them squarely Fúlàní are morons they are cowards AK-47 náà rìn láìlè lórí ẹ̀yin náà ìwọ́de ẹwọ́ bẹ́ẹ̀ gbogbo ohun ìjà tẹ́ bá lè wá mú kẹwà tẹ́ bá lágbára láti pàṣẹ fún ilẹ̀ pàṣẹ fún ilẹ̀ tí pàlú Fúlàní bá wọlé ilẹ̀ yín kọ́ máa wọlé ilẹ̀ kọ́ máa kú dànù èmi ni mo sọ bẹ́ẹ̀ Dagama ní 20 tí Fúlàní bá ti jẹ́ kọ́ńkọ́ lọ kú dànù ni Fúlàní gan tó bá tẹ̀lé yín kílẹ̀ kó lanu kó gbé mi ni ọ̀kọ́wó dànù kó kú dànù sí wáyé dájú máa ti sọ fún yín o tẹ́ bá lẹ́ ń retí bàbá Jagaban tẹ́ ń retí DSS ọlọ́pàá Fúlàní wọ́n máa pa yín one by one ni o tó máa fi pa yín tán wọ́n á dẹ̀ gbalẹ̀ yín kò sí tó máa ṣe sí ẹ má expect Britain kó wá gbà yín lẹ̀ àwọn ọlọ́gbádélé Fúlàní lórí àwọn proxy instrument wọn nìyẹn Britain kó lọ́wọ́ lọ́rọ̀ wọn ò fẹ́ ká lọ o torí wọ́n rí jẹ nídìí màdàrú Olúwa ló máa bá ṣe gbogbo wọn jẹ́ àwọn gan ewé ojú omi ni wọ́n ò ní sí mi o ọ̀nà ẹni sẹ́mẹ́ ẹ jẹ́ ká dìde ẹ̀yin ará mi ẹ̀yin ọmọ Yorùbá ògidì ó ṣe mí láàánú arábìnrin kan ọmọ kékeré bí òun náà lè ju 25 lọ ọmọdé yìí ni ẹ má yẹ ti bàbá Tinubu kò sẹ́ni tó yẹ ti bàbá Tinubu but orílẹ̀-èdè ti ń bàjẹ́ Nàìjíríà ti ń wọ́bọ̀ látòrí àwọn olórí burúkú tapò olórí burúkú ni wọ́n ẹni àánú ni wọ́n tara wọn nìkan lọ́mọ̀ kọ́ máa kó jẹ kọ́ máa kó mu kọ́ máa kó wọ̀ kọ́ máa kó pamọ́ ń tọ́mọ̀ nìyẹn ṣùgbọ́n táwọn bá jẹ́ ọmọ Yorùbá ògidì á dìde aláànígbà ànígbà o ohun tó bá máa dé ló máa dé o wọ́n lẹ́ni tó máa kú àwa tá máa kú nítorí náà ẹ jẹ́ ká dìde ká sọ fún Fúlàní pé orílẹ̀ bàbá ńlá wa lọ́tún wá bá wa tán bá ti gbé wọn jókòó jẹ́ à á sẹ́ni wọn padà lọ sí Sahel kan ti wá àdèní sẹ́ni míì lọ ó máa rí kú ẹni o Fúlàní ó máa rí kú ẹni wọ́n ti pogúnlógún wọ́n ti pọgbọ̀nlọ́gbọ̀n wọ́n ń pa wọ́n ní Benue ẹ̀bẹ̀ tó ń pẹ́ díẹ̀ ní Benue wọ́n lọ ti gba 64 communities wọ́n ti jókòó síbẹ̀ lórí ilẹ̀ tí ó kì í ṣe ti bàbá ńlá bàbá wọn ẹ̀yin ọmọ Yorùbá ògidì Fúlàní ti gba 54 igbó wa o 54 àádọ́ta ó lé ní 4 tán wà nínú igbó 54 forest wa náà wà àwa jókòó aganu bí àga ṣọ́ọ̀ṣì à ń pariwo à ń ṣe patí à ń ṣe múlẹ̀múlẹ̀ tí Fúlàní máa fi wọlé tọ̀ ìmí inú yín pàápàá jùlọ ẹ̀yin olówó amukú mẹ́kọ ẹ̀yin onírànà aláìníròrí ẹ pẹ̀rọ ayé ọmọ Yorùbá wọ́n ń pojúlówó ọmọ Yorùbá yín ẹ dákẹ́ ń wò ṣé tán bá pa wá tán ẹ̀yin ló fẹ́ fi jọba ìlú yín ẹrú Fúlàní lẹ́yìn náà máa ṣe
tẹ́ bá jọ pa àwọn ojúlówó ọmọ yín at the end of the day ẹ̀yin lẹ máa sáàbù Fúlàní ẹ̀yin amukumẹ́kọ̀ọ́ àgbà ọ̀dẹ̀ ẹ̀yin àgbà òpònú tẹjọ́ ọmọ Yorùbá tẹ lówó tẹ lọ́lá tẹ lẹ́fọ̀n tẹ lẹ́ǹkan náà bọ̀ tẹ pa pínrín jẹ Fúlàní will happen to you Fúlàní á happen sí yín ṣé ti rí Ọ̀jájú ní ọmọ Yorùbá ni ẹgbẹ́ Afẹ́nifẹ́re ló wà òun náà rò pé Yorùbá nation yìí ó yẹ ká gbà wọ́n Nàìjíríà ní gbogbo wa ń lé 20-30 years ago ọ̀ntì tójú wa là torí wa pé wọ́n máa sọ wá dọmọ Tọ́kì wọ́n máa gba gbogbo ilẹ̀ bàbá ńlá bàbá wa lọ́wọ́ wa orí àwa kan ti pé ó ti jí torí náà mo ṣe fẹ́ jí orí ẹ̀yin náà tẹ́ ẹ̀ báyìí tí ì jí kán bá mi fún yín lọ́mọ rogùn kán fi rorí fún yín kẹ́ lè jí arábìnrin tó ní kẹ́ fi bàbá Tinubu lẹ̀ ẹ má yẹ ti bàbá Tinubu o ẹ má pa bàbá Tinubu o bàbá Tinubu gangan ló gbẹnu sókè pé òun fẹ́ máa gbọ́ advice tẹ́ fẹ́ fún un òun fẹ́ máa gbọ́ complain òun fẹ́ máa gbọ́ ohun tí tẹ́ bá ń ṣe yín ẹ sọ síta wọ́n wá sọ síta tán ẹ lọ ń dààmú bàbá Tinubu ìwọ alábìnrin tó sọ̀rọ̀ yẹn mi ò mọ̀ ẹ́ o ìwọ tí mò ń wú ẹ̀gbọ́n òótọ́ mọ́ mi tó bá jọ mọ́ mi lóòótọ́ mọ́ mi bọ̀ máa bẹ́ẹ̀ gbàdúrà kó lọ jókòó kó lọ wo nǹkan tó ń ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà tó bá wá gbà tán tó ṣe ń sọ pé ká fi bàbá Tinubu lẹ̀ olórí tó ní gbogbo mọ́kùnmọ́kùn rádàràdà tó ń lọ lórílẹ̀‐èdè Nàìjíríà tí ò sọ̀rọ̀ máa wá gbà aládùúrà fún ẹ pé Olúwa o jẹ́ kí Nàìjíríà ṣẹlẹ̀ sọmọdé yìí o ní fẹ́rẹ́fẹ́ tí Nàìjíríà bá ṣẹlẹ̀ sí fẹ́rẹ́fẹ́ o ní gba búlẹ̀tì kó tó mọ̀ pé ayé pé méjì búlẹ̀tì mẹ́ta ni Ẹniọlá Ọ̀jájú nígbà sígbàdì ọpẹ́lọpẹ́ ògo Ọlọ́run ọpẹ́lọpẹ́ agbára Ọlọ́run tí kì í gbà á tì tó fẹ́ kí Ọ̀jájú ní ṣì wà láyé Ọ̀jájú ní singing another story now another new song so ìwọ arábìnrin yẹn mo gbà ẹ́ níyànjú pé kó lọ jókòó kó lọ lórí ẹ otherwise màá bẹ gbà ládùúà pé kí Nàìjíríà happen sí ẹ tó bá happen sí ẹ wàá gé ka àbámọ̀ jẹ kò sí iná ní gbogbo olú fi ń develop náà fi ń di industrial economy náà fi ń wà prosperous àwa ò níná wọ́n tún fẹ́ ṣe solar wọ́n tún ní kó má ṣe aṣá nǹkan backwards ṣá in the 21st century adàbẹ̀ pé 10th century láwà à ń ṣe yàgbẹ́ sínú ṣáláńgá ẹ̀yin amukumẹ́kọ̀ọ́ lówó Nàìjíríà ẹ̀yin ọmọ Yorùbá tẹlẹ́fọ̀n tẹlẹ́ nǹkan náà tẹ dákẹ́ pinrin tẹ́ ń ṣe àwọn ọmọ ojúlówó ọmọ báṣubàṣu tẹ́ ń jọ ń sá lọ sí Mediterranean tó ń kó sínú omi tẹ́jà ń gé wọn lápá tó ń gé wọn lẹ́sẹ̀ jẹ́ ẹ máa rí jàǹgbàdì Ọlọ́run o Olúwa ń wà yín dẹni o ẹ máa jẹ gbà àwọn tó ń ṣe yàkà nìkan fún wa kọ́ lọ́ máa jẹ gbà o ẹ̀yin tẹ́ dákẹ́ pinrin bí omi inú àmù ẹ̀yin tẹ́ dákẹ́ pinrin bí ọbẹ̀ tó ti sùn sínú ìṣàsùn ẹ̀yin náà máa jẹ́ ń bẹ̀ ẹ̀yin náà ń pè ní accessory before and after the fact ẹ mọ̀ pé àwọn Fúlàní ń pa wá ṣeré ẹ dákẹ́ ẹ wọlé tó bàbá Tinubu lọ ẹ bẹ̀bẹ̀ lọ́dọ̀ bàbá olórí burúkú Buhari ẹ ń gbádùn torí pé ń rí millions and billions ó máa jóná mọ́ yín lọ́wọ́ bí gúgúrú ni o ẹgbọ́n tí mo sọ fún yín gbogbo owó tẹ kó jọ ìjọ kan lọ́wọ́ máa dáná sí ló máa sùn gbà ẹ kó wọ sínú plane yín kò ń ṣe tèpè ẹ kó ẹsẹ̀ méjèèjì yín wọ̀ plane náà ló máa fi gbé casket yín padà wálé ó ti ṣẹlẹ̀ á tún ṣẹlẹ̀ o èyí tó gbé plane kalẹ̀ tó ní kọ́ lọ fi gbé Nnamdi Kanu wá plane ẹ̀ náà lọ fi gbókú ẹ̀ padà wá sí Nàìjíríà tẹ bá fẹ́ kí tiyín náà rí bẹ́ẹ̀ ẹ go ahead ẹ go sọ̀hún ẹ wọnú plane yín ẹ jábọ́ bíi gúgúrú Olúwa jó yín náà bíi gúgúrú kò ń ṣe pé ó ti ṣẹlẹ̀ ó tún máa ṣẹlẹ̀ àdúrà ní ká má gbà ó wọ́n ti ní gbogbo yín kóra yín sínú plane mi ò mọ tó sọnù lọ́wọ́ yín tẹ̀ ń wá wọ́n ní plane yín ò débi tó lọ ẹ gbàdúrà kó má jẹ́ yín tó bá jẹ́ yín ẹ máa jóná bíi gúgúrú ni o kò ń ṣe pé o ń tán sọ ni o táwọn wòlíì sọ èmi kọ́ ni mo sọ o Ọlọ́run ló ti pín Nàìjíríà ẹlẹ́ẹ̀níjà lọ àfi tẹ bá dúró sórí iṣan ọrùn wa ẹ fẹ́ di albatross around our necks irọ́ lè pa Ọlọ́run máa yànnàná yín ni gbogbo èyí tẹ dúró sórí ọrùn wa tẹ láàánú lọ pé Yorùbá nation yóò ní wáyé mo ní ẹtútọ́ ẹ̀dánù òwò kí n fún òwò ọrùn a máa lọ ẹfẹ́ ẹkọ̀ a máa lọ àwọn ọmọ Ísírẹ́lì wọn kú sóko ìwájẹ Egypt o wọn fi Egypt lẹ̀ o a máa fi Nàìjíríà lẹ̀ àwọn ọmọ Yorùbá nation o bólówó yín fẹ́ bí gbajúmọ̀ yín kọ̀ a máa lọ o òun mo tún sọ fún yín yẹn o ṣe bá wá láàní lọ o tẹ láàní lọ
ẹ̀yin olórí búṣọ́, ẹ̀yin amukú mẹ́kọ ọmọ Yorùbá tẹ́ nírọ̀rí, ẹ̀yin apọ̀dà, ẹ̀yin mùmú, ẹ̀yin miseducated elite, ẹ̀yin intelligentsia morons, ẹ pera yín lórí kínní, ẹni PhD, ẹ lọ́pọlọ lórí, ẹni fellow, ẹ ní làákàyè, ẹ lówó lọ́wọ́, ẹ nípò, ẹ ní bẹ̀rù Ọlọ́run. Ẹ̀yin ò mọ̀ pé gbogbo ń tẹ́ gbé dání tí ò bá sí ti Ọlọ́run, tí ò bá sí ti Ọlọ́run, kò sí kankan tó máa jẹ́ ti yín. Ọlọ́run gbà yín láàyè, ẹ wá ń tàpá sí ògo Ọlọ́run nínú ayé yín. Olúwa máa ré yín bọ̀ ni o. Olúwa máa ré yín bọ̀. Gbogbo yín tẹ́ ń dún mọ̀rún mọ́ wa, tẹ́ ń dún kòkò mọ́ wa, pé kí la fẹ́ ṣe? Ẹ̀yin ọmọ tí bàbá yín ò lówó, tí ò lọ́lá, tán nílé, tán kì í ṣe gọ́fúnà, tán kì í ṣe senators. Gbogbo oyè tẹ́ rù, ó máa wọ̀ yín lọ́rùn. Gbogbo owó tẹ́ kó dání, á jóná bí gúgúrú mọ́ yín lọ́wọ́. Gbogbo ilé tẹ́ kọ́, ìrì ló máa wó o. Hell has no fury like a poor people's scorned. Ṣé àwọn kan máa sọ pé like a woman's scorned? No. Tí ẹ bá fìyà jẹ àwọn ọmọ mẹ̀kúnnù níjọ́ kan, gbogbo ìyọdún 20 years ẹ fi jẹ wọ́n, láàrin ìṣẹ́jú márùn-ún ló máa gbẹ̀san. Gbogbo ìyà tẹ́ fi jẹ ọmọ mẹ̀kúnnù láti 20 ọdún 30 ọdún kò ní tó ìṣẹ́jú mẹ́wàá tí Ọlọ́run máa fi fìyà ayé àti ọ̀run jẹ yín. Á wó gbogbo yín mọ́lẹ̀ tọmọtọmọ tayátayá. Ó ti sọ bẹ́ẹ̀ lórí ìwé Exodus chapter 22 verses 22 to 24. Ó ní tẹ́ bá fìyà jẹ ọmọ mẹ̀kúnnù, àwọn ọmọ tí wọn ò ní bàbá, ẹ̀yin náà lẹ pa bàbá wọn, tó lẹ́yìn lẹ jẹ́ kí Fúlàní pa bàbá wọn. Ẹ̀yin lẹ sọ ya wọn di opó ọ̀sọ́ gọ́gọ́. Ọlọ́run ní tó bá ti ké sí òun lọ́rùn, òun máa dáhùn o. Ìgbóná gbígbóná òun, ìbínú gbígbóná òun á dìde sí yín. Tó bá wá dìde sí yín, Ọlọ́run lòun máa pa yín. Èmi kọ́ ni mo sọ wà ní Exodus chapter 22. Tóun bá pa yín tán, òun á pa àwọn ìyàwó yín, àwọn abiyagba tẹ́ gbé sílé, tí wọn ò lè sọ fún yín pé ìwà tẹ́ ń wú ìwà ìparun náà, ìwà tó máa tì yín wọnú náà náà, tó ń bá yín náwó òfò, owó òṣì tẹ́ kó dání, tó ní kẹ́ máa jó lọ wọ́n wẹ̀ yín, Ọlọ́run ló máa pa wọ́n ni. Mo gbọ́ pé ẹrú fà ìyàwó 10 ló fẹ́, gbogbo ẹ̀ lọ́lọ́run ló máa pa. Ó ní tóun bá tún pa yín tán, tóun pa àwọn ìyàwó yín, ó lóun á tún pa àwọn ọmọ yín. Ń tẹ́ fọwọ́ yín fà yẹn, ẹ máa fojú yín rí, kò sí tó kàn. Kò sí tó kàn mí. Ẹ yé pariwo mọ́ ẹ̀yin ọmọ Yorùbá ògidì. Tí Fúlàní bá nà yín lẹ́ẹ̀mẹ́wàá, ẹ̀ nà wọ́n lọ́nà ọgbà. Kẹ́jẹ́ kọ́ mọ̀ pé ẹ kì í ṣe somebody yes sir. Wọ́n bá ní mò ń incite violence. So be it. Tí Fúlàní bá lè máa pa 40, 50. Tí ìjọba Jaga bandit, Jaga rubbish, Jaga madness, Jaga crazy, Jaga stupid. Tí ò bá lè ṣe nǹkan kan sí, nǹkan kan làwọn máa ṣe. A defend ara wọn. Ẹ̀yin ọmọ Yorùbá ògidì ẹ dìde. Ẹ̀yin lẹ máa gbára yín là. Tí Wai Danjuma ti sọ bẹ́ẹ̀, tẹ́ bá káwọ́ gbẹnu tẹ̀ ń ké bí ọmọ tó gba búrẹ́dì lọ́wọ́ ẹ̀, ó ní Fúlàní máa pa yín lẹ́yọ kankan ni o. Ẹ dìde o. Ẹ̀yin ọmọ Yorùbá ògidì ẹ dìde o. Èmi ń pariwo tèmi tó. Mi ì fẹ́ kí ẹ̀jẹ̀ nìkan kan nù yín kó wà lórí mi àbọ̀wọ́ mi. Torí náà mo ṣe ń pariwo fún yín. Ẹ dìde ká gbára wa lẹ̀. Ẹ má jẹ́ kí Fúlàní gba Sátidé lọ́wọ́ wa, kán gbé Sunday lé wa lọ́wọ́. Ká máa wá wò bí amùsùà. Ká máa wò bí mùmú. Bí amukun mẹ́kọ, a kì í ṣàpọ̀dà. A lè jọmọlúàbí o, ṣùgbọ́n máa gbé ọmọlúàbí yẹn pamọ́ for a while. Ká máa fi kojú ìjàngbara sí Fúlàní. Tí Fúlàní bá ní AK-47, ń tó lágbára ju AK-47 lọ́wọ́ o. Bẹ́ẹ̀ ni mo sọ o. Ẹ sọ̀rọ̀ kí AK-47 padà sí agbárí wọn, kó ṣùtì kó pa wọn. Bẹ́ẹ̀ ni mo sọ. Ṣé kí n tuntun sọ? Ń tó lágbára ju AK-47 tí Fúlàní gbé dání ó wà. Ẹ sọ̀rọ̀, ẹ pé oríkì AK-47 kẹ́dẹ̀ pàṣẹ fún pé kó padà sọ́dọ̀ Fúlàní. Kó yìnbọn pa Fúlàní fún rẹ̀. Ẹ wá lọ tẹ́ ẹ bá mọ̀. Ẹ lọ wá orúkọ AK-47. Ilẹ̀ lórúkọ o. Ẹ pé ilẹ̀ sí Fúlàní o. Oòrùn lórúkọ. Ẹ pé oòrùn sí Fúlàní. Atẹ́gùn lórúkọ. Ẹ pé orúkọ Fúlàní. Ẹ pé orúkọ oòrùn. Afẹ́fẹ́ kó bá yín lé Fúlàní. Olúwa sọ̀rọ̀ sọ afẹ́fẹ́ o. Ṣé gbàgbé pé afẹ́fẹ́ lọ́lọ́run ló fi gágara Pharaoh ní Egypt. Ẹ pé oyin, ẹ pé ikán, ẹ pé orúkọ wọn, ẹ darí wọn sọ́dọ̀ Fúlàní. Òun ni mò ń sọ fún yín ẹ̀yin ọmọ Yorùbá o. N tó lágbára ju AK-47 lọ́wọ́ o.
ẹ lọ yá lò kò kọ́ọ̀sì yín lówó tó bá kọ́ọ̀sì kò kọ́ọ̀sì púpọ̀ ẹ ní láti ní AK-47 pé àní bá Fúlàní fà eré ayò rẹ̀ ṣe ń ta ẹ máa fèsì Fúlàní tẹ máa dúró sí Fúlàní tẹ máa sọ̀rọ̀ sí Fúlàní àjẹ́ máa ṣe tẹ́fẹ́ ẹ dìde eléyà kékeré ẹlẹ́yẹ ẹlẹ́sìn táǹkẹ́ bí ọmọ tó gba búrẹ́dì lọ́wọ́ ẹ dìde ẹ̀yin ọmọ Yorùbá gidi a máa fèsì Fúlàní ní tó bá máa gbà ló máa gbà ìkòkò ní gbẹ̀yìn kó tún bomi Fúlàní ò ní wá pa wá lórí ilẹ̀ wa kó wá pa wá kó tún jẹ oko wa kó wá lọ lọ́wọ́ òfò kò ní lọ lọ́wọ́ òfò bó bá jẹ́ ká máa ní ilẹ̀ máa dà sílẹ̀ táwọn màálùú wọn máa jẹ́ tó máa kú dànù tó bá jẹ́ àrà lẹ́ máa pè tó máa sán tó máa gbogbo wọn tó bá wó Fúlàní màálùú kó wó Fúlàní náà mọ̀ òun ló kó wá ọ̀rọ̀ mi ìfẹ́ púpọ̀ lórí ju yẹn lọ gbogbo ẹ̀yin tẹ́ni ká má lọ ìtàkùn tó ní kẹ́ni má wòdò lọ́rọ̀ yín o a máa wọ yín turuturu tá bá dénú omi àsọ yín síbẹ̀ ẹ̀yin náà parun bí Fẹ́rò ṣe parun pẹ̀lú àwọn kẹ́tẹ́kẹ́tẹ́ àti ẹṣin rẹ̀ a máa lọ o mo tún ní kí n rán yín létí ni o ìtàkùn tó ní kẹ́ni má wòdò òun lọ́rọ̀ yín tòun tẹ́ni ló máa lọ a máa wọ yín ni tá a bá lè wọ yín ibi tẹ́ jókòó sí ìbẹ̀lẹ̀ máa wọlé sí ẹ̀yin ará mi ẹ dìde mo fi agbára ẹ̀mí mímọ́ mo fi gbé yín dìde mo fi agbára tí kì í bá tì agbára ẹ̀mí mímọ́ mo fi ró yín lágbára ẹ dìde Fúlàní olórí méjì ògidì ọmọ Yorùbá ni yín ọmọ Ọlọ́run ni yín àwa lá nílẹ̀ wa ẹni tó bá wá ní ká wá gbà àtọwọn àtìlẹ̀ wọn máa sẹnu kọlẹ̀ ni ẹ dìde ẹ̀yin ọmọ ìyá mi nínú ẹ̀jẹ̀ ọ̀rọ̀ mi ò jù báyìí lọ lẹ́ni o inú àwọn Fúlàní yìí ń bí mi torí wọ́n fẹ́ sọ̀rọ̀ ọmọdé òrìṣà àkúnlẹ̀ ẹ̀bọ̀ ká ló máa bọ Fúlàní onítọ̀ wọ́n máa mùtọ̀ àwọn máa gbé àfitọ̀ forí àwọn máa lè tán lórí kì káàmù ibi tó ti já wá bí a Mali náà ti wá ni bí a Libya ni bí a Mauritania ni bí a Mauritius ni bí a Niger ni àmọ́ ibi tó ní burúkú wọ́n ti ṣàn wá náà pẹ̀lú dọ̀tí pẹ̀lú òórùn àwọn máa fitọ̀ forí àwọn yẹn lè fẹ́ ká bá ṣe àwọn yẹn lè fẹ́ abẹ̀rù ohun tó bá máa gbà ló máa gbà ohun tó bá máa gbà ló máa gbà Hamas àti Zelija ọ̀run ò tí ì jábọ́ tó bá dẹ̀ fẹ́ jábọ́ kó jábọ́ iṣẹ́ ìtọ́lọ́run nìyẹn á gbé nǹkan ìdúró Ukraine àti Russia jà ọ̀run ò jábọ́ Iran àti Yemen àbí whatever wọ́n ń jà ọ̀run ò tí ì jábọ́ tó bá fẹ́ jábọ́ kó jábọ́ iṣẹ́ tèmi kọ́ àti tìyín kọ́ nìyẹn iṣẹ́ Ọlọ́run nìyẹn tó bá jábọ́ Ọlọ́run àti gbé sókè Ọlọ́run ó ti fomi palẹ̀ ayé nígbà kan èèyàn 8 péré Noah ọmọ ẹ̀ 3 ọkùnrin ìyàwó wọn 3 àti ìyàwó ẹ̀ wọ́n jẹ́ 8 lọ́lọ́run save ó dẹ̀ pa gbogbo ayé run káwọn náà bá ní kí Ọlọ́run kó pa Fúlàní run kó jẹ́ ká rí mú mi kò tí ì pọ̀ jù torí wọ́n ń pa wá lógún 9 wọ́n ń ṣorí burúkú wọ́n ń ṣòṣì bí ẹran aṣẹ́wó ẹ wá ní ká dákẹ́ ká máa wò ṣán fàgbọ́ ọ̀dẹ̀rọ wa ni ṣán mò mú ìran pè wá ni àbọ̀lọ́ àtọpọlọ àkàn ní ọpọlọ ìgbé nìkan a ní làákàyè ọmọlúàbí ni wà púpọ̀ tá a máa gbé ojú wa fún ẹkùn a máa gba ti ẹkùn dání ní tí Fúlàní bá lè ṣe kan ṣe àrà táwọn náà bá lè dùn àdùnwò àwọn ẹyẹrá mi Yorùbá nation ni o ní tó lè gbẹrú kálukú lánìí tá a bá lọ wọn ò ní jẹ́ ká ṣoríire o ẹ wo mọ́ ṣe sọ ló wádìí wọ́n ń tọ̀ wọ́n ń yàgbẹ́ káàkiri ni àwọn ọmọ olóòrùn yìí ká tó sọ Jack Robinson wọ́n ti fọ̀bẹ yọ ṣẹ́lú nìyẹn ẹ lè bá wọn sọ̀rọ̀ ọ̀bẹ ní àdáni àwọn ẹranko beast of no gender tá à ń bá gbé àwọn ní ká máa manage restructuring my foot bí àṣà petronu Shettima Mongunu Kazeem Shettima ti ní restructuring my foot ìjọ náà tó hell èmi náà sọ bẹ́ẹ̀ a máa divide ni o a máa separate ni a máa divorce ni the first relationship marriage tó ń gbé wá sínú ẹ̀ a máa divorce torí náà lòlùbọ́ yẹn ṣe wà separate divide divorce a máa separate ni ẹ̀yin ọmọ àlè tẹ́ni ká má lọ níbo làwọn ìyàwó yìí kìíní kejì kẹta wà ẹ ṣe jókòó tí wọn kẹjọ máa palimonious kẹ máa fanimorous pẹ̀lú ra yín ṣé bẹ́ẹ̀ divorce wọn fẹ́ lómi ni bàbá Tinubu níbo ni ìyá Ṣèyí wà níbo ni ìyá Fọláṣadé wà níbo ni ìyá Àbíbátì ìyá Zainab Ọláyínká wà ṣé bẹ́ẹ̀ ti dà wọ́n sí koto kẹ tó gbé abiyagba Olúrẹ̀mí sọ́wọ́ ẹ ṣe sọ pé kò ṣe ẹ lè divide èèyàn máa lè ìwé mélòó náà lẹ́ka tẹ́ ń sọ pé Nàìjíríà is indivisible kò ní dáa fún yín ìwà indivisible lẹ́sọ àwọn ìyàwó yín ṣe fi wọ́n rúbọ ni àbẹ́ fi wọ́n pamọ́ torá àti ìrójú wọn rí èèyàn máa lè tẹ́ ń fowó sí ju ilé bàbá ẹ̀yin gan yẹ ká ṣe DNA fún yín ní bàbá Tinubu ó dàbí gbàtọ̀ Fúlàní ló wà lára yín
àwọn ọmọ àlè tó ń gbé wá fún yín ṣe yín ẹ lọ ṣe mo ti sọ fún yín o ẹ lọ ṣe DNA orí ojúkú ojú mégun ló wà lórí ẹ orí làǹtìlàǹtì ẹ̀yin ojú bí ojú apààyàn ẹni kí ìyá ẹ kó wá jẹ́wọ́ èyí tó bá ojú mégun ojúkú tó ṣe ẹnu mi gba ọmọ àlè lẹgbẹ dání mo dẹ̀ fẹ́ help yín ni torí pé tẹ bá kó gbogbo billions tẹ kó dání tẹ kó lé ṣèyí lọ́wọ́ ọmọ òkòrò lẹ kó lé lọ́wọ́ tẹ pé wọn wà one step ahead of you ẹ tún kó gbogbo wàhálà owó tẹ jí ọmọ ìgbà tún gbà orí ọmọ òkòrò ní ṣèyí ọ̀rọ̀ mi ò jù báyìí lọ. ẹ̀yin tẹ́ bá mọ bàbá Jagaban bẹ́ẹ̀ lè ránṣẹ́ sí wọn ẹ bá mi fẹ́ lẹ́yìn ránṣẹ́ sí wọn wọ́n máa lè lọ́yìn nábì tí o ẹ ti mọ̀ pọ́ máa lè ní ṣèyí kò lójú àánú ọmọ Yorùbá lójú o ọmọ òkòrò tẹbí tẹlẹ bímọ abájọ tó ojú òun náà le kò lè bá yín sọ tọrọ pé bàbá mi ṣàánú àwọn ọmọ Yorùbá àwọn ẹgbẹ́ mi ò ríṣẹ́ ebi ń pa wọ́n ó ní kó máa ṣùtì àwọn tó vóòtù fún yín ọmọ àlè gidi lẹbí ẹ lọ ṣe DNA ṣe yí bàbá Jagaban ẹ̀yin kọ́ lẹni ṣe yìí allegedly ẹ lọ ṣe DNA kó má jẹ́ pé àwọn ọ̀ràn ojú méjì ojúkú wọn máa gba gbogbo owó tẹ jí ẹ lọ ṣe o ẹ lọ tẹ̀yàwó yín níkùn tó bí ṣe yìí pé relationship wo ló wà lọ́rin òun àti odúmẹ́gu ojúkú wọn ló bá ṣiṣẹ́ wọn jọ ṣiṣẹ́ ẹ wo orí ìṣèyí yín orí ojúmẹ́gu ló wà lórí ẹ̀ agbárí ẹ̀ agbárí sàpáàsì agbárí bíi tire pọpọ́ọ̀fù ọmọ àlè tí gbogbo yín kó jọ ọmọ àlè ló pọ̀ jù nínú yín ẹ lọ́mọ Yorùbá ní àwọn ìyá yín ti gbé yín fún bàbá Yorùbá gbogbo yín gun àkété Yorùbá ẹfín dolówó ẹfín dolọ́lá ẹ wá fẹ́ ẹ ń jẹ pọ Yorùbá ẹ ń jẹ ata Yorùbá ẹ ń mọmí Yorùbá ẹ ń jíyọ ọmọ Yorùbá ẹ tún wọn lè fẹ́ ṣe ọmọ Yorùbá ó máa sápá yín lórí ni o omi yẹn á gba a different pathway ata yẹn á sápá yín lórí ikùn á jáde nímú yín iyọ̀ á máa yọ̀ yín ṣubú ni àyàfi àdàbí tí kì í máa ṣe orílẹ̀ Yorùbá ní gbogbo yín ti jí owó tẹ jí ẹ ti jí owó nílẹ̀ Yorùbá ẹ wá fẹ́ fi máa fi ní àwọn ọmọ Yorùbá lára alálẹ̀ ò ní gbà fún yín èdìdí ọ̀run máa fà yín ya rẹ́pẹ́rẹ́pẹ́ yánnayànna ilẹ̀ máa lanu máa gbé mi nínú yín ilé máa encapsulate mi nínú yín ẹ máa di prisoner in your own mansion ẹ máa gbé léṣòde ẹ máa bèrè lọ́wọ́ wọn pé kí ló ń ṣẹlẹ̀ ń ta wọn láwọn ọmọ Yorùbá ló ń dùn tẹ bá dẹ̀ gbé plane yín tẹ́lẹ̀ ẹ fẹ́ kọjá sí bọ́dà ẹ̀yin ó di ẹ̀yin lè máa tẹ̀sẹ̀ yín wọ̀ ọ́ plane yín náà wọ́n á fi gbé yín padà wálé wọ́n á fi gbé pálí àpótí yín padà wálé láti wá fún yín ní decent whatever ẹ yá máa gbọ́ nǹkan tí mo sọ fún yín from my mouth to the ears of the Almighty God gbogbo èyí tẹ̀ ní ọmọ Yorùbá lára ìní lára ti bẹ̀rẹ̀ láti oṣù yìí oṣù resurrection ni ti agbára tí kì í bá àti agbára ẹ̀mí mímọ́ agbára tó gbé Jésù dìde nínú ìsà òkú after ọjọ́ mẹ́ta agbára yẹn ó máa dìde ó máa bẹ̀rẹ̀ sí ní bá gbogbo yín jà especially ẹ̀yin tẹ́ ní ká má lọ especially ẹ̀yin tẹ́ ń tẹ̀ wá lórí mọ́lẹ̀ especially ẹ̀yin tẹ́ ń gbé wá fún Fúlàní ẹ máa jẹ gbanẹ ẹ máa rí dààmú big time ẹyẹ ọmọ Yorùbá gidi ọ̀rọ̀ mi ò pọ̀ jù báyìí lọ lẹ́nu mo wá ṣí yín níyè ni pé ẹ yé pariwo ẹ yé ṣe fídíò lórí alákọ̀ọ́ra kankan tẹ́ bá mú Fúlàní balẹ̀ láàrin ara yín ni ẹ má gbé wọn síta o látijọ́ tí Fúlàní ti ń pa yín ṣọ́ọ̀ṣì òbí tó ti ń pa yín òkú yín náà ń rinlẹ̀ ẹ̀yin náà ẹ dá wọn lágara ẹ yé ṣe fídíò bí apọ̀dà kankan ló ṣe yín ẹ̀yin ò tí ì já sí ni Fúlàní ń pa 100 ń pa 120% torí wọn mú ṣàfẹ́ kan lẹ́yìn mú ni ọ̀rọ̀ mi ò ju bẹ́ẹ̀ lọ ẹ̀yin ọmọ Yorùbá ògidì èmi ni ti yín tòótọ́ ìbátan yín aládùúgbò yín ọmọ ọ̀yá yín nínú ẹ̀jẹ̀ ní ilé dákẹ́ o Ọlọ́run ni àìlè sọ̀rọ̀ ìbẹ̀rẹ̀ orí burúkú ni mi ò kí ń ṣe lórí burúkú orí mi orí adé ni orí tó ń pawó wálé orí olóye orí ọlọ́gbọ́n màá wá rí ní tó máa pa àwọn èèyàn mi lára màá wá bẹnu dákẹ́ wọ́n gbẹ́nu mi lọ fọlágbàfọ̀ ni mi ò lè dákẹ́ jọ tí n bá rí màá sọ ẹ lè dẹ́wọ̀n mọ́ mi lẹ́nu kò sẹ́ni tó ń dé òun agogo lẹ́nu ẹ má tiẹ̀ try kò ní ṣiṣẹ́. Surely you will gather together those that gather against us to do us harm they will fall for our sake èmi kọ́ ni mo sọ o Isaiah chapter 54 verse 15 ló sọ bẹ́ẹ̀
Ọlọ́run ní dájúdájú wọ́n péjọ gbogbo ẹnikẹ́ni ènìyàn kéèyàn tó bá péjọ nítorí àwọn ọmọ Yorùbá pé àní lọ́sẹ̀ Olúwa ní òun á pa wọ́n tó ti wá ẹ máa kú dànù ni Ọlọ́run ló sọ bẹ́ẹ̀ lórí Isaiah 54:17 ó ní kò sóhun kó wọn ohun ìjà kan tẹ́ṣẹ́ sí wa tó máa jẹ́ ìyẹn ló sọ pé no weapon fashioned against us will prosper why we are the righteousness of God in Christ Jesus ẹ lọ gbóhùn ìjà ń jáde Olúwa ó máa yànnà wọn yín ni kò sí nǹkan tẹ́ máa ṣe Olúwa ò ní gbà sí kò ní ṣámí sí ìyẹn ní kò mọ kòtò àgbà òṣì kápá jùlọ ẹ̀yin ọmọ Yorùbá tẹ lówó tẹ lọ́lá kápá pín jẹ yíyá yín ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ní èyí tó máa fọ́ lójú kámọ́ yín dẹ̀ ní rí nǹkan kan mọ́ wà èyí tó máa rọ lápá rọ lẹ́sẹ̀ ṣe ti rí Babangida ó ti rọ lẹ́sẹ̀ kò ní dìde lórí wheelchair yẹn pẹ̀lú ògo Ọlọ́run pẹ̀lú àṣẹ Elédùmarè ṣe ti rí Wike yẹn náà fẹ́ gbàbọ̀wọ̀ ó gbàbọ̀dì fáwọn aráàlú tiẹ̀ náà Wike gbàbọ̀dè wọn ló paralyze lápá kan ó ní ẹni plagia ó máa ní total plagia ó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni Babangida ò ní bọ́ nínú ìtókò sí gbogbo ẹ̀yin tẹ lọ́wọ́ nu pé ní lójú mi ní rẹ́sẹ̀ fi síbì kan ẹ ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni o wọ́n ní bàbá Tinubu is not for Yorùbá àwa náà fẹ́ bọ́tà àlèbọ́ lọ́hùn jàǹpátá Ọlọ́run sì fẹ́ kó wà lórí àpèrè yẹn ni àwa gan fẹ́ bàbá Tinubu adójútì nẹ́nẹ́ bàbá Tinubu dójútì wá ní gbogbo àgbáyé nǹkan títà orí ọmọ 36 ọmọ ọdún 16 ń ṣe bàbá Tinubu hàn bí bàbá Tinubu kó dábàá ẹ̀ Traoré ń pàṣẹ fún France kọ́kọ́ rí burúkú ẹ̀ kúrò lórí ilẹ̀ òun bàbá Tinubu ń tẹ̀lé France bí ọmọ ọ̀tọ̀ wọ́n ń tẹ̀lé France bí èkúté ilé ṣe níbi tó fẹ́ sórí wa kódò sí infradignity ẹ̀tẹ̀ bàbá Tinubu ń dojú ti wá bàbá Tinubu ẹ̀ ń dojú ti wá o ṣe yí wọ́n ti ní go tell your papa there is hunger go tell your papa there is insecurity go tell your papa there is no peace in Nigeria go tell your papa there is no money go tell your papa there are no jobs for graduates go tell your papa that there is genocide going on in Nigeria go tell your papa if you have any guts tell your papa to lift his leg off our necks ṣe yí lọ jíṣẹ́ fún bàbá ẹ o torí ọmọ náà làwọn síná àfi tó bá jẹ́ pọ̀ mọ́ àlè ní ẹ̀ṣọ́ nǹkan mo ti sọ bàbá ẹ Jagaban ó ní láti lọ ṣe DNA because àtàrí agbárí ojúkú ni mò ń rí lórí ẹ wọ́n mọ́ àlè yìí lọ́tẹ̀yẹ́ nínú oko bèrè lọ́wọ́ ẹ̀ pé ta ló actually ní oyún ẹ wọ́n mọ́ àlè ọmọ àlè gidi ni ẹ orí ẹ bí orí ojúkú nínú gbẹ́ngàn wọ́n ti gé díẹ̀ nínú tojúkú wọ́n ti fi lẹ̀ nínú gbọ̀n ẹ̀yin ọmọ àlè tẹ́wá nítorí èdè Yorùbá rú ẹ̀yin ará mi ọ̀rọ̀ mi ojú báyìí lọ wọ́n ní kí n tún jáde kí n wá strengthen faith yín ni a máa lọ ìtàkùn tó ní kẹ́ni má wọ̀dọ̀ lọ́rọ̀ àwọn pípù yìí tòun tẹni ló ń lọ a máa wọ́ wọn túrútúrú a máa jù wọ́n sínú omi òkun pupa ni gbogbo àwọn wèrè tó ní ká má lọ wọ́n máa kú fún wa ni o wọn ò ní bá wa délé ilẹ̀ ìlérí bó ṣe máa rí nìyẹn kò tún yí padà ẹ ṣé o ẹ̀yin èèyàn mi màá máa rí yín bá o màá máa rí yín bá bí ṣe ń wá tí mò ń rí yín inú mi ń dùn màá máa rí yín bá láṣẹ Èdùmàrè ẹ ṣé gan ẹ̀yin èèyàn mi o ẹ kú ojoojúmọ́ mi kò ní sùn wá ṣe a máa délẹ̀ lérí ní agbára Elédùmarè a máa débẹ̀ ó ń ṣọmọ lókùú wa bẹ́ẹ̀ ni wọn ò ní sí pẹ̀lú yẹ a máa débi tá à ń lọ a ní ṣubú dànù ló àwọn àṣẹ àwọn alálẹ̀ èdìdí ọ̀run máa dì wá mú dáadáa àwọn alálẹ̀ máa gbé wa lárugẹ a máa délẹ̀ lérí àwọn tó láàánú lọ àwọn wòlíì má fi bàbá Professor Banji Akintoye sílẹ̀ jẹ́ kí bàbá yẹ kí ògo ilẹ̀ Yorùbá kó ṣojú ẹ̀mí wọn jẹ́ kí bàbá yẹ kí wọ́n ní ẹnu ọpẹ́ kí wọ́n lè jábọ̀ rere fún ìwọ Ọlọ́run nígbà tó bá túbọ̀ lu ọ̀pọ̀lọpọ̀ ọdún sí because iṣẹ́ ìránṣẹ́ la gbé lé wọn lọ́wọ́ o wọ́n á sì dánwò lọ jábọ̀ kọ́ wá rí ààbò ayọ̀ lọ jẹ́ pé Olúwa iṣẹ́ tó rán mi àjẹyè ni mo jẹ mo gba Yorùbá nation bẹ́ẹ̀ ni kò rí Jésù Olúwa wa mi àmì lórúkọ Jésù so the baby of Yorùbá nation ẹ wá patronize mi ẹ wá bá mi raṣọ gbogbo lówó gbogbo lówó lọ́mọ o gbogbo lówó ẹ̀yin tẹ́ fẹ́ ra aṣọ ọkùnrin aṣọ obìnrin Ankara lace damask Kampala brocade ẹ má bínú mi bá ṣe pé àti kí tún níná èwo la tún níbẹ̀ àwọn senator wears àwọn Ankara two color Ankara mix with lace àwọn Daviva tó fine dáadáa
àti àwọn àǹkárá cotton gidi. Mo láwọn àǹkárá tó gbá skin níbí báyìí, ẹ̀yin mọ́mì mi ẹ patronize mi. Ẹ̀yin tẹ́ máa sọ pé kàpálà lè fẹ́, tẹ́ bá rí àwọn àǹkárá tí mo ní wàláì tàláì ó máa wù yín. Àwọn fine design, fine one tó bá dẹ̀ jẹ́ Kampala náà ni. Ìbá jẹ́ skirt and blouse, Kampala lẹ fẹ́ àdìrẹ mo ní. Ìbá jẹ́ ṣé mo ṣì láwọn ṣòkòtò àtẹ̀wù náà. 1 2 okay. Ṣòkòtò àtẹ̀wù náà wà, yes. Mo láwọn ṣòkòtò àtẹ̀wù àwọn big size. Mo dẹ̀ láwọn small size, but small size tí mo ní kò ju méjì lọ tó jẹ́ Kampala ṣòkòtò àtẹ̀wù yàtọ̀ sáǹkárá. Ankara ṣòkòtò àtẹ̀wù wà. But ẹ̀yin tẹ́ bá ṣọ́ra, ẹ̀yin tẹ́ lò size 22, size 24, size 20, size 18. Mo ní àwọn size yín gbogbo ẹ̀ ló kún bí báyìí. Ẹ jẹ́ patronize mi, ojú òní tì yín. Ojú o gbọ́dọ̀ tì mí o. Ẹ má yẹ kójú kó tì mí, ẹ bá mi rajà. Ẹ ṣàánú mi, mi ò níbi tí mo fẹ́ gbé lọ. Mi ò ní ṣọ́ọ̀bù. Inú kọ̀rọ̀ yàrá náà ni tá bá ṣe program báyìí, tá bá polówó tẹ́ bá pè náà ni pé fẹ́ rajà. Torí mi ò ṣe ń wọ́wọ́ mọ́jà. Mi ò wọ́wọ́ mọ́jà, ẹ ṣàánú mi gbogbo ẹ̀yin ìyá mi. Ẹ̀yin tí mo bá dé ṣẹ̀, ẹ foríjì mi. Ọmọdé kì í morí jẹ kó má ra lọ́wọ́. Gbogbo ẹ̀yin tí ń bá ṣẹ̀, gbogbo ẹ̀yin tí mo bá ṣẹ̀, tí èmi Lady K, baby of Yorùbá nation, ó yẹ kẹ́ mọ̀ pé tí mo ṣe ti jẹ́ baby of Yorùbá nation, mo ti jẹ́ baby fún gbogbo ẹ̀yin tẹ́ jẹ́ Yorùbá. Àtẹni tó jù mí lọ, àtẹni tí ò tó mi lọ́jọ́ orí, mo ti di baby fún gbogbo yín, ọmọ yín ni mo jẹ́. So gbogbo ẹ̀yin tí bá ṣẹ̀, ìbá jẹ́ sọ̀rọ̀ ni mo ṣẹ̀, ẹ foríjì mi, ẹ patronize mi, ẹ bá mi rajà, ojú òní tì, èmi ò gbówó ṣọ̀tá o. Ẹ ṣàánú mi, kódà tí Dúpẹ́ Onítìrì bá pè mí lẹ́ni sí pé Lady K mo fẹ́ raṣọ, wàláì máa taṣọ fún. Kí ló kàn mí? Òun láyé ẹ̀ ṣe kí ni? Ló ṣayé bó ṣe wù, máa taṣọ fún. Mi ò gbówó jà o, ẹ wá bá mi rajà, ẹ ṣàánú mi o. Àwọn ọmọ ajẹun, ọmọ dọ́sìnì, ọmọ 10, bàbá 10. Ẹ ṣàánú mi, ojú òní tì yín, àwọn ọmọ yóò ní tàràkà, àwọn ọmọ yóò ní tọrọ jẹ. Ẹ wá bá mi rajà. Lẹ́yìn ẹ gbogbo ẹ̀yin tẹ́ bá wá need spiritual items. Àwọn spiritual items. Òun ní ẹ need àwọn perf, Holy Michael, Ọ̀nàlà, Back to Sender, Miss Paris àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ṣé tí wọ́n ti ṣiṣẹ́ sí ni àbí tí wọ́n ti ṣiṣẹ́ sí tó jẹ́ ordinary one, gbogbo ẹ̀ ló wà available. Lọ́fíńdà Back to Sender, ìṣẹ́gun ló wà fún. Holy Michael, ìṣẹ́gun ló wà fún. Ọ̀nàlà, àánú ló wà fún. Kọ́nà yín ṣí, kọ́nà tèmi náà ṣí, kọ́nà gbogbo wa jọlà, kájọ rí tajé ṣe, kájọ rí iṣẹ́, kájọ rí mo. Ọlọ́run ò kàdúrà o, torí ẹ̀ lọ ṣe ní ẹ lọ dira o. Ṣẹ́rí ilé ayé yìí, ọmọ ológo ló máa ń lógun. Lógo ò ní lógun, kódà wọ́n ní rítẹ̀ wá níta ni. Ẹ jẹ́ fìyẹ́lẹ̀, kò sí kankan mọ́ lára ẹ̀. Ṣùgbọ́n èèyàn tó ní ògo wà lógun. Ẹni tó ṣẹ̀ abínú ẹ̀, ẹni tí mo máa ń bẹ̀bẹ̀ pé kẹ́ dáríjì mi. Mi ní rojọ́ jù, ẹ ṣáà bá mi rajà. Spiritual items ni àwọn pẹ́ẹ̀fù ní lọ́lọ́kan òjọ̀kan. Bákan náà gbogbo ẹ̀yin tẹ́ bá need àwọn spiritual items tẹ́ lè lò fún ìṣẹ́gun ni, àánú ni, aṣínà ni, awẹ ìgúnwẹ èpè dànù, Back to Sender tí a fi ètò àdúrà ṣe lọ́lọ́kan òjọ̀kan, gbogbo ẹ̀ ló wà níbí báyìí. Sample àwọn eléyìí o, mo dìídì káwọn eléyìí sí báyìí, mo fi ń polówó ọjà ni. Àwọn sample ni àwọn ọṣẹ lónírúurú lóríṣiríṣi, iṣẹ́ oníkálukú wọn ọ̀tọ̀ọ̀tọ̀ níbẹ̀ ṣe ń wò yìí. Iṣẹ́ tí oníkálukú máa ṣe ọ̀tọ̀ọ̀tọ̀. Ọṣẹ wẹ ègún wẹ èpè ó wà. Ẹlòmíì ègún inú ẹ̀jẹ̀ ló ń bá jà. Ẹlòmíì èpè àfọwọ́fà. Ẹlòmíì gòkò tí ẹ ṣe yàn kò wà burúkú síyàn, wọ́n dẹ̀ dìde ogun sí wọ́n ń gbógun tì, wọ́n á dẹ̀ máa ṣépè fún. Wọ́n á máa fi re láìṣẹ̀ láìrò. So gbogbo ẹ̀yin tẹ́ bá need àwọn nǹkan spiritual items, ẹ̀yọ́nú àwọn àgbà, ẹ̀bẹ̀ àwọn àgbà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ní àwọn ọṣẹ yẹn àtàwọn lọ́fíńdà àti òróró, gbogbo ẹ̀ ló wà available tó dẹ̀ ń ṣiṣẹ́ dáadáa. Tó dẹ̀ ṣe kíni tó ń ṣiṣẹ́ dáadáa, gbogbo ẹ̀ ló wà níbí lọ́lọ́kan òjọ̀kan. Èyí tẹ́ bá ti fẹ́. Ẹlòmíì kò mọ nǹkan tó máa lò. Ó làlàkàlà, ó rí ọwọ́ burúkú lóríṣiríṣi, nǹkan lọ déédéé. Ẹlòmíì wọ́n kàn déédéé ń kórìíra ẹ̀, wọ́n kàn ń bínú sí, wọ́n kàn ń ba jà láì nídìí. Ẹlòmíì wọ́kọ kò rọ́kọ. Ẹlòmíì wá ohun rẹ̀ kò rí. Ẹ̀yin ẹ pè mí, ẹ̀yin ṣáà ti ṣàlàyé fún mi. Tẹ́ bá ti sọ ohun tó ń ṣe yín, tẹ́ bá ti sọ fún mi. Èmi tí mo ti máa ṣe kíni, tí mo máa fún yín tẹ́ máa lọ lò. Tẹ́ dẹ̀ máa ní testimony ayọ̀ tẹ́ máa gbégbá ọpẹ́ lé lórí. Èmi kọ́ lẹ máa fọpẹ́ fún bí kò ṣe Jésù Kristi ọmọ Ọlọ́run. Ẹni tó ń gbé inú mi tó ju ẹni tó ń gbé inú ayé lọ. Òun lẹ máa ṣe kíni
lẹ máa dúpẹ́ fún àdúrà gbogbo wa dẹ̀ máa gbà kò sẹ́ni tí ò ní títí ẹ̀ kò sẹ́ni tí ò ní one or two things to face bẹ́ẹ̀ ni bọ́ọ̀rọ̀ ayé ìṣeré nìyẹn báíbù náà gan jẹ́ kó yé wa ó ní búburú ní gbogbo ọjọ́ nítorí náà ká máa fàdúrà àgbà padà òwe lọ́rọ̀ Ọlọ́run búburú ní gbogbo ọjọ́ yóò ní ìtumọ̀ tó pọ̀ àwa tá à ń gbénu ayé gbé èèyàn búburú ló pọ̀ jù ẹni rere ò kọ́ mọ̀ so nítorí náà ẹni tó bá dákẹ́ táyà bá dákẹ́ Ọlọ́run ò ní fi gbogbo wa sílẹ̀ aburú ò ní ṣẹlẹ̀ sí wa ẹ pè mí lórí WhatsApp number tẹ́ wọ́n lójú screen yìí anything tẹ́ bá ti fẹ́ ó wà available ojú ò ní tìyìn ọ̀tá ò ní yọ̀ wá ire o ẹ má tún gbàgbé láti subscribe sí YouTube channel wa kẹtọ notification bell àwọn jewelries wà àwọn ọjà tó mú yes ó wà I'm always proud of my business. I'm always happy because yes, I have quality, not quantity. That is why I have grade by grade. Our fabrics here, grade by grade. If you want the one of $20, I have it here. If you want the one of $50, I have it here. If you want the one of $150, I have it here. If you want the one of $100, I have them here. That is why I have them grade by grade. Grade by grade. I have it. I will show it to you. You will pick the one you want. More quality tẹ́ bá fẹ́. Bójó ní $30 ni, bójó ní $20, bójó ní $100, bójó ní $150. You will pick your choice. And ẹ má wá gbàgbé pé even the one of $20, ẹni tẹ́ bá sọ fún ni wípé $20 ni mo dẹ̀ ra gown tí mo wọ̀ yìí, òun ló máa believe. Ẹni tẹ́ bá sọ fún ni even gan pa when they saw it in your body, they will admire it, say, wow, ma like aṣọ tẹ́ wọ̀, ike ma fine, go able let it get it. They will ask you. Gbogbo ẹ̀yin tẹ́ tún wá fún mi ní customer. Sherry, mi ò mọ bí mo ṣe lè dúpẹ́. Ṣùgbọ́n àdúrà tí mò ń gbà ní kọ̀kọ̀, a máa mọ̀ yín. That is all I can say for now. Because jẹ́ kójú kó tì mí, jẹ́ kí n dá láṣetì, jẹ́ kékùtà kó bá mi. You are buying from me. Ojú òde tì yín láti lè sọ fáwọn èèyàn pé ọ̀dọ̀ Lady K mo ti rajà o. Ẹ tún introduce àwọn customers sí mi. Ojú òní tí yẹn ní ṣàṣetì. Gbogbo ẹ̀yin tẹ́ bá mi rajà, gbogbo ẹ̀yin tó introduce sí mi, gbogbo ẹ̀yin tẹ́ introduce àwọn èèyàn sí mi. Ire á jẹ́ ti gbogbo yín lágbára Ọlọ́run. Àwọn ọmọ yín ò ní dẹni àná. Àwọn ọmọ yín ò ní dẹni lẹ́lẹ̀. Ẹ ṣé gan mo dúpẹ́. Ẹ̀yin náà wà ní wàkísà kẹ́yìn aṣọ. Ẹ ní wọ́wọ́ tì. Ẹ ní bá wọ kí náírà kó àtijọ́. Bí mo wá ti fẹ́ kó rí fún gbogbo ẹ̀yin tẹ́ ń bá mi rajà pátápátá. Kó rí bẹ́ẹ̀ fún èmi Àyọ̀ká Lady K Ìfẹ́olúwa show Jésù Olúwa wa àmín lórúkọ Jésù. Ẹ subscribe sí YouTube channel wa kẹ́ tẹ notification bell. Ire o.